ayọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n ni. ó dilé ọlọ́jọ́ bíi tòní Adépéjú Olúwaṣeun Àríkẹ́ aya Akíntúndé. Every night June is your day. Àríkẹ́ àdè adaralẹ́wà bí ọ̀sùn àmọ́ bí ọjọ́ akíkanjú obìnrin takuntakun. aya rere lọ́ọ̀dì ọkọ àbíwá pẹ̀lẹ́ bí orí adẹ́tù. owó mama olúwa ti ṣe Susan mọ́mísí akínkùnmí akin ọmọ akin wàá dàgbà dògbò òní ṣọdún bọ́dún lọ. Àríkẹ́ àdè Ìjẹ̀ṣà òṣèré ni ọ́ ọmọ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà mọ́dọ̀ wá panùdà. òkè kéńké aṣọ wọn lóde ìgbàjọ ẹgọdọ kan ti ẹ̀mí láṣọ òde Ìjẹ̀ṣà. èyí tó bá dá lọ́jà ni ó rà fún mi wálé kí irun ojú ṣẹṣẹrẹ kúrú jò lóye a kì í jolóye dùnrán Ìjẹ̀ṣà. ẹ má jolóye dùn mí lójúde bàbá tẹ̀yìn Ìjẹ̀ṣà àrídìí ìsànà ilé lẹ́rú ọwá ti múná roko. ó dilé yeye tó bí yín lọ́mọ ọmọ àjíbọ́sùn ará òwú kì í ránró àwí ìmẹ́nukú òní tòwú. ilé Adépéjú aya Akíntúndé Akínpẹ̀lú ọmọ wọn níbo dákẹ́kẹ́ àkọ́ráyè ibùjókòó rẹ̀ òní burú yóò máa dùn ní. ijó àjùmọ̀jó kò ní dijó ìwọ nìkan lágbára Ọlọ́run ọba. Mrs Fọlákẹ́mi Ògúndélé ló ní máa kí ọ́n gbèjègbèjọ. ó láya rere bí rẹ̀ ṣọ̀wọ́n ńbẹ́yẹ rẹ̀ la mẹyẹlé ẹyẹ ìwà la màdàbà. ara rere lórí dẹrẹ́ fi ta wọn yọ. wọ́n lè ṣeun ẹkú fọmọnìyàn ṣe. òní bá wọn náà jà wéréwéré láṣẹ Ìdùmarè. àbúrò Bùsáyọ̀ ọlọ́rọ̀ Ìdòwú ọdọọdún là ń rọ́rọ́gbó ọdọọdún là ń rí yàntè lórí àtẹ. ọdún òní dún kí pèrègùn má máa wọ̀ tútù wálé ayé. kórí jẹ́ ògbó kó tọ́ kó pẹ́ lókè ìpẹ̀kọrin kése. Adépéjú Olúwaṣeun Àríkẹ́ ìwọ ni rékàn long life.